Ìwọ ọkùnrin tó jẹ́ pé o ò nírònú, gbogbo ìgbésí ayé rẹ o máa ń hide ẹ̀ fún ìyàwó ilé rẹ. Ṣé ẹ ti wo múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán Olóyin? Ṣé ẹ ti rí àwọn tó wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ náà ní Àdáratán? Kọ́lọ́run Elédùmarè kó máa ṣàánú wa lọ́wọ́ àwọn ọkùnrin, kó máa gbà wá lọ́wọ́ àwọn ọkùnrin especially ọkùnrin tó bá jẹ́ wípé ó ní owó lọ́wọ́, tó jẹ́ pé kò sí nǹkan tí ó lè fi owó rẹ̀ ṣe. Kọ́lọ́run kó máa ṣàánú fún wa. Ṣé ẹ ti wo múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí tí Yétúndé Òdúsì tó ṣe? Tẹ bá ti wò ó, àti ẹ̀yin tí ẹ ò tí wò ó, ẹ lọ wò ó. Ẹ máa rí ẹ̀kọ́ méjì àbí mẹ́ta. Ẹ máa rí kọ́ nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí nítorí pé kíni ta lẹni tó dára tán? Kò sí, bí kò ṣe Ọlọ́run Elédùmarè, òun ló dára tán. Ṣùgbọ́n tí a bá sọ pé ẹni báyìí ó dára tán, irọ́ là ń pa fúnra wa. A fẹ́ sọ òdodo ọ̀rọ̀, a fẹ́ sọ fún irú ẹni bẹ́ẹ̀ ni nítorí pé kíni kò sí ẹni tó dára tán. Àwọn èèyàn jàǹkànjàǹkàn náà wà nínú múfì ọ̀hún. Àwọn Àníkẹ́ Àmì àti Dámilọ́lá Òní Habib Alágbe. Ẹ wo nǹkan tí Habib Alágbe, ẹ wo nǹkan tó sọ ara ẹ̀ dà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí nítorí pé kíni ó ní wípé kí ìyàwó ilé òun, ìyàwó ilé rẹ̀ tún ti bímọ fún un, kó máa lo ṣàṣàṣà, kó máa lò ó fóun. Kò possible bẹ́ẹ̀ ni nítorí pé kíni tí a bá rò lọ ìfẹ́ tí nínú ìfẹ́ àti nínú relationship tí a bá fi lè sọ wípé bóyá yálà obìnrin àbí ọkùnrin kó máa lo ṣà kó máa lò ó fún ọkọ rẹ̀, kò ní fi bẹ́ẹ̀ sí respect ńbẹ̀. Ká ti ẹ sọ wípé tó bá tẹ̀ jẹ́ pé ó fẹ́ lò ó, a máa lò ó lẹ́kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni relationship tí ṣà mà tó bá ti wà níbẹ̀, irú relationship bẹ́ẹ̀ yẹn kò ń deep dáadáa. Ẹ ò ní ríra yín tán. Òun ló fa okùnfà ìjà òun àti ìyàwó rẹ̀ nínú múfì nìyí. Eléyìí tí ṣe Yétúndé Òdúsì nínú múfì nìyí. Àfi sùúrù, àfi sí ọwọ́ náà. Àwọn náà ṣe takuntakun nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí. Ta ló dára tán? Kò sí. Ẹ wá wò ó. Ẹ máa wò pé ipa wo ni Dámilọ́lá Òní kó nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí àti Àníkẹ́ Àmì. Bẹ́ẹ̀ ni Dámilọ́lá Òní jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó jẹ́ boyfriend tó jẹ́ exist boyfriend sí Habib Alágbe tó jẹ́ wípé àlè ni Dámilọ́lá Òní jẹ́. Gbogbo nǹkan tí ìyàwó ilé rẹ̀ gan-an tí ṣe Yétúndé Òdúsì tí kò mọ̀ pátápátá, òun ni Dámilọ́lá Òní mọ̀. Eléyìí ṣe kíni ó ya ìyàwó rẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ni ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí nǹkan tí Habib Alágbe tó sọ ara ẹ̀ dà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí tó sọ wípé òun lòun dára tán? Kò sí ẹni tó dára tán. Àfi Ọlọ́run Ọba Elédùmarè, òun ló dára tán. Kí ló kan Dámilọ́lá Òní bẹ́ẹ̀? Bí ó bá bàjẹ́ kó bàjẹ́. Kò sí nǹkan tó kàn ún bẹ́ẹ̀. Nǹkan tóun bá tó bá ti ṣe kíni, tí nǹkan bá ti ṣe gbẹ́gẹ́ báyìí, ajápa ni. Ó ti ẹ̀ try, ó gbìyànjú. Ṣèbí ó wá wò ó lọ hospital, ó wá check ẹ̀. Àmọ́ kí ni ìgbẹ̀yìn múfì nìyí? Kí ni ìgbẹ̀yìn múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí? Ìwọ ọkùnrin tó jẹ́ wípé gẹ́gẹ́ bí o ṣe wà yìí, o ò nírònú, o ò níṣẹ́, o ò lábọ̀. Gbogbo nǹkan tó yẹ kí o share fún ìyàwó ilé inú ilé rẹ̀, o ò ní share rẹ̀ fún. Àlè ìta, òun ni wàá máa ṣe kíni? Òun ni wàá máa share rẹ̀ fún. Mo máa bẹ́ ẹ kábàámọ̀ o nítorí pé kíni ọjọ́ tí àlè yẹn náà bá fi ẹ́ sílẹ̀ tó bá ń gbọ́, ó di gbére, ó dàmìnàkò. Ìyẹn máa ṣe kíni? Ó jápa nìyẹn. Wàá wá kó ọmọ ọlọ́mọ èyí tí ṣe ìyàwó ilé rẹ̀, wàá kó sínú ìyọnu inú ìṣòro. O ò jẹ́ ṣe pẹ̀lẹ́ kí o ṣe mẹ̀dọ̀, kí o ṣe kíni, kí o ṣe agbẹjẹ́mọ́wọ́ nítorí pé kíni ilé ayé ilé asán ni, ilẹ̀ ń yọ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Eléyìí báyìí ni a ṣe rí múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ò bá tí wo múfì tí a pe àkọlé rẹ̀ ní Àdáratán, ẹ lọ bá wa wò ó. Ó ti jáde sí orí YouTube Gbaṣàgà. Ó dàbọ̀.